títí di àsìkò yìí ṣìkì nínú àwọn èèyàn ìlú ọ̀rá ń dùn níjọba ìbílẹ̀ ìfẹ́lódùn ní ìpínlẹ̀ Kwara lọ́gọ́ tí gómìnà ìpínlẹ̀ náà Alhaji Abdulrasak Abdulrahaman wọ ìlú ọ̀hún wà. Ṣe ṣáájú àsìkò yìí ni àwọn ajínigbé jà bí ìjì wọ̀lú yìí tí wọ́n sì gbé àwọn obìnrin méjì kan lọ kì í ṣe yẹn nìkan àti pé wọ́n jíyàn gbé níṣe ni wọ́n tún pààyàn wọ́n sì ṣe ọkùnrin kan yánnayànna lásìkò tó takú tó ní àwọn tí wọ́n pè ní Fúlàní ajínigbé yìí kò gbọdọ̀ gbé ìyàwó òun lọ ṣá wọ́n ti tú wọn sílẹ̀ àwọn obìnrin méjì yìí ti padà sílẹ̀ bẹ́ẹ̀ lẹni tí wọ́n ṣá yánnayànna ọba aláwòrán bí kò jẹ́ kí tọ̀hún ó bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún rìn wọ́n ló ṣe ń gba ìtọ́jú lọ́wọ́ ṣùgbọ́n ẹni tó kú ní tiẹ̀ wọ́n ti pa òpó ẹ̀ mọ́ wọ́n ti fi eérú fún eérú wọ́n ti fi erùpẹ̀ fẹ́rùpẹ̀ wọ́n ti fi ṣọwọ́ sí ẹlẹ́dàá tó dáa bẹ́ẹ̀ lọ́mọ ń bẹ láyé tó sì tó fi ìyàwó sóde ìsàlù ayé pẹ̀lú síwájú sí lọ́gọ́ tí gómìnà Rasaki wọ ìlú ọ̀rá wá tó wá bá wọn kẹ́dùn lórí gbogbo àwọn gómìnà ní Nàìjíríà yìí kò ṣàìṣe àwọn ìlérí kan pàápàá láti ṣètò ohun amáyédẹrùn tó lè mú ètò ààbò gbópọn dáadáa nílùú ọ̀rá àtàwọn ohun amáyédẹrùn míì bíi ojú òpópó tí wọ́n ti pa tìtìpẹ́ iná lẹ́ńtíríkì onísólà ìpèsè àwọn olùkọ́ sáwọn iléèwé nílùú ọ̀rá àti ọ̀kan òjọ̀kan ohun amáyédẹrùn tí yóò mú community yìí túbọ̀ rẹwà dáadáa sí níṣẹ́ làwọn èèyàn ìlú ọ̀rá ń dúpẹ́ èyí náà ló fi tẹlifíṣàn lórí fáwọn ọmọ Yorùbá kàn sí olórí wọn àtàwọn ọmọ wọn míì náà tó wà nílẹ̀ òkèèrè tí ọ̀rọ̀ ìlú ọ̀rá ìdàgbàsókè àti ètò ààbò jẹ lógún dáadáa ìní ohun tí ààrẹ ọmọ ìbílẹ̀ ọ̀rá bá wa sọ àti Alhaji Bọ́lájí Bello láti orílẹ̀-èdè Canada lórúkọ gbogbo àwọn ọmọ ọ̀rá tó wà lókè òkun sọ lórí àbẹ̀wò àti ìlérí tí gómìnà ṣe fún àwọn èèyàn ìlú ọ̀rá. àmàkù ayọ̀ tí àwọn ajínigbé tán filẹ̀ nílùú ọ̀rá. ẹ ṣe àdúpẹ́ àdúpẹ́ fọlọ́run àdúrà kí wẹ́ẹ́ má ṣẹlẹ̀ mọ́ nílùú ọ̀rá. lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yẹn náà ni a gbọ́ pé gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrasak pé wọ́n wá sí ìlú ọ̀rá èyí tí a fẹ́ jẹ́gbà àkọ́kọ́ tí gómìnà nípínlẹ̀ Kwara wá sí ìlú yẹn bẹ́ẹ̀ ṣe wá wáyé bó ló ṣe rí lọ́kàn yín sà àti gbogbo inú àwọn ọmọ ìlú ọ̀rá lápapọ̀ báwo ló ṣe lọ́kàn gbogbo yín. lákọ̀ọ́kọ́ a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin oníròyìn journalist fún akitiyan yín láti rí i pé ètò ààbò àti àwọn tí wọ́n jí kó láti rí i pé wọ́n dá wọn padà torí tí ò bá sì ti nínú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ nígbà tí wọ́n wà náà èèyàn ń ṣẹ́jú so a dúpẹ́ lọ́wọ́ gómìnà torí pé ó sì fi hàn gbangba pé gómìnà tó máa ń tẹ́tí gbọ́rọ̀ tó máa ń lísìn nígbà tán wá awuyewuye wà pé ààrí gómìnà a máa dúpẹ́ pé gómìnà wá gẹ́gẹ́ bí ó ṣe yẹ nígbà pàjùlọ a mọ̀ pé ojú wọn dí àwọn ni chairman gbogbo gómìnà Nàìjíríà ọ̀nà pọ̀ àmọ́ wọ́n wá ìlú ọ̀rá dẹ̀ dúpẹ́ ní ìlú ọ̀rá dùn kódà wọn ò kánjú wọn farabalẹ̀ èyí tó dùn mọ́ gbogbo ọkùnrin obìnrin àti ọmọ bíbí ìlú ọ̀rá so a dúpẹ́ lọ́wọ́ gómìnà pé wá tán wà. ní báyìí kì í wá ṣe pé bí àwọn tiẹ̀ wá nìkan wọ́n lọ sọ́ọ̀tún wọ́n lọ sósì wọ́n ṣèlérí àwọn ìlérí tí wọ́n ṣe yìí àtún ọ̀nà ṣe electrification ìlú ọ̀rá á ṣe fún yín àbá ń ṣe gbá àbá ń ṣàwo eléyìí tí wọ́n sọ yìí tí wọ́n sọ kalẹ̀ yìí kí lẹ fẹ́ sọ fún gómìnà lórí eléyìí sà. ọ̀pọ̀ àwa ò lópin ẹni mo ti sọ wọn ò kánjú wọ́n lo àsìkò pẹ̀lú wa wọ́n délé ìwé secondary wọ́n dé police station tuntun tá a ṣe ẹ̀kọ́ tìlú pawọ́pọ̀ tí wọ́n kọ́ lórí ààbò yìí náà ni wọ́n káàkiri wọ́n wo ọ̀nà ìlú tí wọ́n ń ṣe wọ́n káàkiri wọ́n dájẹ̀wọ̀ wọ́n dé ibi ẹ̀kan dé wọ́n dẹ̀ ṣe ìlérí a dẹ̀ ti mọ gómìnà pé kò sígbà tí gómìnà ṣèlérí fún ìlú ọ̀rá tí ò múṣẹ. a nígbàgbọ́ pé ọ̀nà wa nílùú tán ló máa parí 1.5 kilometre wọ́n níṣẹ́ máa bẹ̀rẹ̀ lórí ẹ̀kọ́ tó di parí oṣù yìí pé kọ̀ǹtráktọ̀ tó ṣiṣẹ́ á padà síbi iṣẹ́ a nígbàgbọ́ wọ́n dẹ̀ ní ọ̀nà àbàyàn sí ọ̀rá yìí tó ti jẹ wá lógún tipẹ́tipẹ́ pé yóò di ṣíṣe àti iná sólà àti ọ̀gá tí lólùkọ́ púpọ̀ ní ilé secondary school wọ́n fún wa ní ìlérí bá wọ́n pa láṣẹ pé ká lọ ẹnìkan tó bá qualify ká gba application lọ́wọ́ wọn wọ́n bá fi rẹ́dí àti dúró ní ọ̀rá grammar so a nígbàgbọ́ pé wọ́n ṣe gidigidi fún ìlú ọ̀rá torí pé lẹ́sẹ̀kẹsẹ̀ náà pa láṣẹ a dẹ̀ nígbàgbọ́ pé police station tí gbogbo ìlú jọ kọ́kọ́ wọ́n lè rí i pé àwọn á bá commissioner of police sọ̀rọ̀ pé wọ́n á kọ́ àwọn ọlọ́pàá wá àti àwọn nǹkan rí omi ilé ìwòsàn wọn náà bá wá nọ́ọ̀sì síbẹ̀ so a nígbàgbọ́ pé gómìnà ò lè sọ nǹkan kó má múṣẹ
a dúpẹ́ lọ́wọ́ wọn. Wọ́n dẹ̀ létò ààbò ọ̀rà ó wà lọ́kàn àyà wọn nígbàkúùgbà lọ́jọ́kọ́jọ́ àwọn á máa dá wa lóhùn, àwọn á dẹ̀ rí i pé ọ̀rá wà nínú ààbò tó péye. A dúpẹ́ lọ́wọ́ wọn o, a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ìjọba náà, pàápàá jùlọ distinguished senator Oyèlọ́lá Ashiru fún bó ṣe ibi méje nígbà tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀. A nígbàgbọ́ pé lágbára Ọlọ́run ànírà bo lọ́ra mọ́ orí ní òmà wo lọ́ra. So a dúpẹ́ o, a dúpẹ́ àtúntúpẹ́ dá. Gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ wọn bíi ìlú ọ̀rà, iṣẹ́ ò lè ní fún àwọn èèyàn yín nípa ìṣọwọ́pọ̀ pẹ̀lú ìjọba, iṣẹ́ ò lè ní fún àwọn èèyàn yín. Láti gbàdégbà ní ọ̀rà ò ti kẹ̀rẹ̀ àlẹ́yìn nípa pé ká máa fọwọ́sowọ́pọ̀, pàápàá jùlọ ìjọba tó wà lóde, ìjọba tó jẹ́ ìjọba ẹ̀kúnnú, ìjọba ìlú, gbogbo apáta wà lẹ́yìn ìjọba yìí lóòrèkóòrè lọ́jọ́kọ́jọ́. Mo dẹ̀ tún fẹ́ gbà àwọn èèyàn mi níyànjú pé ètò ààbò kò ń ṣe tìjọba nìkan, àwọn aráàlú náà láti fọwọ́sowọ́pọ̀ láti rí i pé ààbò tó péye ó wà fún ìlú ọ̀rà. A máa fi ń dájọba yìí lójú pé gbọ̀ngbọ̀n ìlú ọ̀rà wà lẹ́yìn wọn. A dẹ̀ gbàgbọ́ pé a dẹ̀ ní àtúngbàdúrà náà pé wọ́n á ṣe àṣeyọrí. So lórúkọ kábíyèsí, iṣẹ́ ò lè ní fún gbogbo ọmọ ọ̀rà ká fi eléyìí ká máa fi ṣe lọ lórúkọ kábíyèsí ọba ìlú ọ̀rà. A kí gbogbo ọmọ ọ̀rà lórúkọ gbogbo ọlọ́rà àti gbogbo agbègbè àti orúkọ ọ̀rà development council. A kí gbogbo ọ̀rà, a kí gbogbo ọmọ ìlú ọ̀rà kọ́mọ̀ yẹ kí a kó rẹ̀wẹ̀sì lórí ọ̀rọ̀ ààbò yìí àti lórí ìdàgbàsókè, nítorí pé ọ̀rà ògbẹ́yìn yìí ní agbára Ọlọ́run ìlọsíwájú máa bá ìlú ọ̀rà, ìlọsíwájú máa bá gbogbo ọmọ ìlú ọ̀rà náà, àwọn tó wà nílé àwọn tó wà lókè òkun. Àní rí kú ẹni àgbàdúrà fún ogun kidnapping mọ́. Láti èní lọ ayọ̀ ni kó máa jẹ́ tiwa ń lọ ọ̀rà. Lẹ́ẹ̀kan sí a dúpẹ́ lọ́wọ́ gómìnà, Ọlọ́run bá wa dúpẹ́ fún wọn. Bàbá àmì bàbá ká tó máa lọ, ẹni tí wọ́n ti ẹ̀ pa nígbà yẹn wọ́n ló di lẹ́ni yẹn, ǹjẹ́ ètò kan tiẹ̀ wà fún ẹbí ẹ̀ rárá? Wọ́n ló lọ́mọ, wọ́n ló níyàwó, kí ló wà ńlẹ̀ fún? Ẹ ṣe wò pé gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ kan wà tí ò ṣe pa máa sọ gbangba, àmọ́ aráàlú àti rí ẹbí àti rọ́mọ, a dẹ̀ ń gbìyànjú lábẹ́lẹ̀ láti rí i pé ìyà ò jẹ ọmọ olóògbé. So gbogbo nǹkan tó yẹ ká ṣe à ń dẹ̀ ń fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ẹbí ará ẹni tó fayé rẹ̀ lọ. Even lára àwọn tí ò kú náà, lára àwọn jàǹdùkú yẹn sá ládàá, ìtọ́jú náà ń lọ fún agbára Ọlọ́run ànírú eléèmọ́ lọ́ra o. A kí gbogbo ìlú ọ̀rà lẹ́ẹ̀kan sí, a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ èèyàn oníròyìn. Ẹ ṣeun gan, a máa rí bá sà, a máa kú oríire sà. Ẹ ṣeun bàbá. A kó ayọ̀ ti àwọn èèyàn wa tí tó ń bọ́ lọ́wọ́ àwọn ajínigbé. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, ẹ ṣeun. Ní ọ̀nà láti gbọ́ pé gómìnà ti wá sí ìlú ọ̀rà láti bá àwọn èèyàn kẹ́dùn, láti fi ìfẹ́ hàn sáwọn èèyàn. Nínú ni ó ti ṣe oríṣiríṣi, gómìnà ìpínlẹ̀ Kwara ti ṣe oríṣiríṣi ìlérí fún ìdàgbàsókè ìlú ọ̀rà. Ẹ̀yin ọmọ ìlú ọ̀rà tí ẹ wà lókè òkun, olórúkọ gbogbo wọn, kí ni ẹ rí sọ sí eléyìí sà? Ohun ìdùnnú ló jẹ́ fún mi. Orúkọ tèmi ni Alhaji Bọ́lájí Bello. Ní orúkọ mi àti gbogbo àwa tí a jẹ́ ọmọ ọlọ́rà tá a wà ní diaspora, North America ní the whole of America ní UK ní everywhere tí gbogbo wa wà, mò ń gbẹnu wọn sọ̀rọ̀ pé a dúpẹ́ lọ́wọ́ fún gómìnà wa. Àti Canada tẹ́yìn náà wà. Bẹ́ẹ̀ ni, àti Canada, àwọn náà wọ́n sọ pé gbogbo North America, gbogbo North America tá a wà yẹn. So a dúpẹ́ fún gómìnà wa fún oore dáadáa, oore ńlá tí wọ́n ṣe fún wa. Ọ̀rá mọ̀ lóore, àmọ́ lóore gan, a dẹ̀ ń dúpẹ́ nítorí pé látìgbà tí wọ́n ti dá Kwara lẹ̀ as a state ní 1967 àbí nǹkan, mi ò rò pé bóyá bí a ti ẹ̀ rí opportunity látọ̀dọ̀ gọ́ọ̀mẹ̀ntì kankan tó rí gbòógì báyìí. Ìgbà tí Gomina Abdulrasak ti wà ń bẹ̀, à ń follow ẹ̀. So a dẹ̀ ń ráwọn nǹkan ribiribi tó ń ṣèlérí ẹ̀ kó ń fẹ́ ṣe fún wa tó dẹ̀ ti ń ṣe. So a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run náà fún títí àwọn kidnappers tí wọ́n bá rí mú, tí wọ́n dẹ̀ ti gbé àwọn security ṣiṣẹ́ gan, ìgbà tó ti ṣẹlẹ̀ làwọn náà ti dìde. So a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé wọ́n ti release àwọn tí wọ́n mú. A dẹ̀ tún bá àwọn ìdílé tí ó pàdánù ọmọkùnrin tí ó pàdánù ẹ̀mí ẹ̀, àbáwọn ẹbí ẹ̀, àbáwọn kẹ́dùn gan. A gbàládùra pé kí irú ẹ̀ má ṣẹlẹ̀ mọ́. Irú ẹ̀ ò ṣẹlẹ̀ rí lọ́rà.
ó jẹ́ ohun ìyàlẹ́nu fún wa ṣùgbọ́n a mọ̀ pé ó yé Ọlọ́run àti pé a dúpẹ́ lọ́wọ́ ìjọba pé wọ́n ti take action wọ́n dẹ̀ ti tún take àwọn steps láti rí pé irú nǹkan bẹ́ẹ̀ àwọn ní ìpè ìdìbò pé bẹ́ẹ̀ ò ṣẹlẹ̀ mọ́ lọ́ra gbogbo ẹ̀ náà làwọn náà ń fọ́lọ́ ládẹ̀ rí àdúpẹ́ lọ́wọ́ gidi gan so dídìde tán wá dìde láti wá sọ́dà láti wá bá wa kẹ́dùn àti láti tún wo gbogbo àwọn iṣẹ́ tí ó yẹ kí wọ́n ṣe lọ́ra tí wọ́n dẹ̀ ṣèlérí ẹ̀ pé àwọn á tètè speed up everything àdúpẹ́ agbẹ́gbọ́n ti fún wa ní solar so tí wọ́n ti rì sí gbogbo títì ọ̀rà kò tí ì kárí ìlú gbogbo ibi tó kù kan jọ kan bá wa ṣe so tí mọ́lẹ̀ bá ti wà káàkiri ìlú àwọn agbẹnukò ṣebi náà wọ́n á sá ṣe lọ àwọn á tètè bá wa ṣe náà gbogbo ẹ̀ náà la dúpẹ́ fún àmọ́ lóore a dẹ̀ nígbàgbọ́ pé lágbára Ọlọ́run àwọn náà ò ní kábàámọ̀ pé àwọn náà bá wa ṣe àwa náà ò ní kábàámọ̀ pé àwọn náà bá wọn ṣe torí pé a dúró tìjọba wọn a dẹ̀ ń rí èrè ẹ̀ pé wọ́n ṣetán láti tún fún wa ní support tó ṣe a dúpẹ́ púpọ̀ ní orúkọ gbogbo àwọn ọmọ ìlú tí wọ́n ní diaspora àdúpẹ́. lákòótán àwọn tí wọ́n jẹ́ ọmọ ìlú kí lẹ fẹ́ sọ fún nípa ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba tí ó wà lóde tó wà níta báyìí. ìjọba tó wà níta ó di dandan tá a bá bá wọn fọwọ́sowọ́pọ̀ a kàn ń dààmú ara wa ni láti federal government dé state level èmi jẹ́ nìkan tó pé mo máa ń gbà mí táwọn èèyàn bá sọ̀rọ̀ tí nǹkan bá ti ṣẹlẹ̀ wọ́n á máa blame ìjọba àwa fún ara wa náà níjọba ọ̀pọ̀lọpọ̀ mẹ́ta fún ara wa ń ṣe ló pọ̀ jù ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ lọ́dọ̀ tá à ń sọ yìí nísìn àárín àwọn ìlú kan náà tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ náà táwọn kọ̀ọ̀kan náà ṣẹlẹ̀ tí à ń rí àwọn fọ́nrán kan ti pé àwọn ọmọ ìlú ni ó lọ pe àwọn arábí yẹn wọlé so kí là ń ṣe yẹn fún àwọn èèyàn oníkálukú wa náà ń struggle láti jẹ́ èèyàn náà ni wọ́n ẹ̀ka ṣe wọn máa lọ pe àwọn aláburú kán wá wọnú ìlú wa kán wá máa ṣèkà fún wa nínú ìlú wa wọ́n ẹ̀ka ṣe ń ṣe bẹ́ẹ̀ tá a bá rántí ẹ̀ní ṣé àní rántí ọ̀la ni àní bẹ̀rù ọ̀la ni ṣé tí ìlú náà bá bàjẹ́ ṣé àwọn ọmọ tá a bílẹ̀ ṣé wọ́n á lè dúró síbẹ̀ gbogbo ìlú ló ti fẹ́ máa dá oró tán gbogbo àwọn èèyàn náà ń sá kúrò nílùú pé kò sí security everybody ló ń sá kúrò nílùú so àwọn nǹkan effort táwọn náà dẹ̀ wá ń ṣe nìyẹn ẹ rí pé most of the time tá a bá ti fẹ́ ṣe ọdún léyà kankan a máa gbá àwọn eléré ńláńlá yẹn wá sílé kábàá lè fi máa fa ojú àwọn ọmọ wa mọ́ra náà ni nítorí pé gbàtà bí irú àwa yìí àwọn ètò kan wà tí àwọn bàbá wa ṣe ń gbà yẹn tó ṣe pé agbélé kọ̀ọ̀kan wọ́n á máa compel ní pé ẹ gbọ́dọ̀ mú àwọn ọmọ sí school both primary and secondary school gbogbo orú yẹn sìn ìdímọ̀ bá ṣe ń kàwé sí dọ́là jù dé tá à ń kàwé sí bẹ́ẹ̀ ni gbogbo àwọn nǹkan yẹn ti ń wà eroded so ọ̀pọ̀lọpọ̀ wa tá a kàwé tá a rò pa lájú àjẹ́ káwọn ọmọ wa lọ sílé mọ́ láti lọ kàwé everybody ń fi ọmọ ẹ̀ sí the best school ní Èkó the best school abroad àwọn tó dẹ̀ wá wà nílé wa ń yòrò àwọn tó tún wá kù nílé tó tún tọ́jú tó tún sọ pé káwọn tún dilé mú àtún lọ ń dà wọn láàmú so kí ló dé táwọn náà bẹ̀rù Ọlọ́run ṣé sí gbogbo àwọn tó wà nílé yẹn náà bá tún wá kúrò níbẹ̀ tó náà bá sí níbẹ̀ mọ́ ìgbà wo làwọn Fúlàní àwọn Haúsá tá à ń sọ yìí gangan ìgbà wo ni wọn nígbà ló máa gbogbo wa lọ́wọ́ mo tọrọ tí mo fẹ́ ká bá sọ ní pé tẹ́ bá wo gbogbo di ó lọ filẹ̀ gbóná sí àbí ká sọ pé gbogbo ilẹ̀ Yorùbá ló tẹ̀ ń ṣẹlẹ̀ àwọn ọmọ onílùú fún ara wọn ò dúró nílé láti ṣèlú wọn ò dẹ̀ fi ọmọ ránṣẹ́ sílé pé ẹ jẹ́ kán lọ kàwé nílé bí àwọn bàbá wa ṣe máa ń ṣe gbà yẹn tí ìlú ṣe máa ń dùn so tí ò bá wá sí ẹnì kankan nílùú Fúlàní Haúsá àwọn ará wọ nílùú wa pé ẹ dákun ẹ jẹ́ ká máa gbé pẹ̀lú yín a fẹ́ máa ṣiṣẹ́ oko ni àwọn tó dẹ̀ wà létí nọ́mbà wọn náà pọ̀ wọn máa wò pé káwọn bá lè máa ráwọn èèyàn bá sọ̀rọ̀ kílù má da oró tán wọn á gbà wọn sílùú a kàn ń blame wọn ni ìgbà táwọn tó wà lé náà tí wọn tó kankan táwọn yẹn náà bá wá nílùú àwọn náà ni wọ́n rí bá sọ̀rọ̀ náà jọ ń ṣe before we know it àwọ̀ ẹ̀gbẹ́ àwọ̀ ọ̀tún àwọ̀ sí àpadà wá rí pé àwọn àjòjì ti gbà ló tán so àwọn fúnra wa ní ká pẹ́ra wa bọ̀ ká tún ìjókòó ṣe ká bára wa sọ̀rọ̀ ká má jẹ́ káwọn àjòjì kan gbà ló mọ́ wa lọ́wọ́ tán. ìṣe àdúpẹ́ a máa rí bá sà. gbogbo alẹ́ mi nínú ẹ̀ èmi ò fi lélẹ̀ o àwọn tó mọ̀ mi náà mọ̀ pé Bọ́lájí kan ọ̀rá kan ni èmi ò fi lélẹ̀ ìbẹ̀rẹ̀ fi lélẹ̀ àtàwọn ẹbí mi àfìlúlẹ̀. ọ̀rá àmọ́ òlé ọmọ ojúgbélé ojú yanbọ ọkọ téńté gbọ́n tí mo ti lulẹ̀ ọ̀rá kò ní bàjẹ́ sàárẹ̀ olúyọ̀ kò ní di ibùbá fún àwọn ajínigbé ó dàbọ̀.